Mo kí gbogbo ẹni tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Èmi a máa sọ pé erin kọjá gbígbé, àjànàkú kọjá rúrù, àjànàkú kọjá mórí nǹkan fìrí. Bá a bá rírin, ẹ jẹ́ ká sọ pa rírin. Ògúnnágbòǹgbò ni Dr. Ọlálékan Sàlámì ti ń dátọ́ lẹ́nu ìgbín tó bá dọ̀rọ̀ ewé àtegbò. Ní tèmi máa ń ṣe lórí social media, òun náà ni pé máa ń kọ́ àwa Yorùbá pé àwọn nǹkan tiwantiwa ẹ má jẹ́ ká fi sílẹ̀. Pàápàá jùlọ bọ́rọ̀ Nàìjíríà ṣe rí tó fi di pé àwọn ìjọba náà sọ fún wa pé ìta bá ní ẹ jẹ́ ká máa fi dáàbò bo ara wa. Kó má yẹ pé ìjọba nìkan la máa dá ọ̀rọ̀ ààbò ìlú Nàìjíríà la máa dáadáa. Iṣẹ́ kan ni mo wá fẹ́ fún wa. Ìwọ tó jẹ́ pé àgbẹ̀ ni ẹ́ tó bá wà nínú oko, kí ni sign tó máa rí tó máa fi mọ̀ pé àbúrú ń bọ̀ lọ́nà. Ìwọ tó bá fẹ́ wọnú mọ́tò, kí ni àwọn sign tó máa rí tó máa fi mọ̀ pé dà pé ewu wà lóko lóńgẹ́ fúnra ẹ̀ náà ewu ni. Iṣẹ́ tí mo fẹ́ sọ yìí òní Yorùbá máa ń pè ní ìfura. Yorùbá máa ń sọ pé ìfura lòògùn àgbà. Ìgbà míì wọ́n á sọ pé ìfura làgbà ògùn. Bẹ́ẹ̀ ni, ìfura lòògùn àgbà. Àgbà tí ò bá ní ìfura ó kù káàtó. Bẹ́ẹ̀ sì ni ọmọdé tí ò bá ní ìfura láyé ìsìn náà ó kù káàtó. Iṣẹ́ tí mo fẹ́ sọ yìí general ìfura ni. Ẹ rí i pé àwọn iṣẹ́ kan máa ń wà, wọ́n á sọ fún wa pé tọ́n bá fi poison sínú oúnjẹ nínú ká bọ́fọ́ àbí ká rí i pé a máa rí ọmọ onílé níbẹ̀ pé ká fi fura. Ìfura eléyìí tí mò ń sọ yìí general ìfura ni. Bẹ́ẹ̀ sì ni ó rọrùn púpọ̀ láti ṣe. Báwo náà ṣe wá ń ṣe oògùn ìfura yìí? Òun náà ni pé a wá àkùkọ adìyẹ tó ti ń kọ dáadáa tó jádìyẹ funfun tí ò ní àmì míì lára yàtọ̀ sí funfun. Àwa pa àgé orí ẹ̀. Orí ẹ̀ yìí òun la nílò. Ara tó kù a lè fi ṣe sàrá. Ara tó kù a lè fún àwọn ọmọ wa kó jẹ, a lè fún anybody kó jẹ. Ṣùgbọ́n ìwọ tó bá ti fẹ́ lo kinní, ìwọ má jẹ ń bẹ̀. Kì í ṣe pé nǹkan kan máa ṣe àwọn tó ń jẹ o, ṣùgbọ́n kó má dàbí ìgbà tí èèyàn ṣe ẹbọ, ó tún kẹ́bọ jẹ ni. Orí adìyẹ yìí tá bá ti jù sínú ìsasùn, ẹ jẹ́ ká fi odidi atare kan, ẹ jẹ́ ká fi kún. Tá bá ti fi kún, ẹ jẹ́ ká jó. Tá bá ti jó, ẹ jẹ́ ká sín gbẹ́rẹ́ mẹ́ta sí ẹ̀gbẹ́ etí ọ̀tún, gbẹ́rẹ́ mẹ́ta sí ẹ̀gbẹ́ etí òsì. Tá bá ti sín, ó ti dà báyẹn. Iṣẹ́ wo wá ni oògùn yìí ń ṣe? Òun náà ni pé tí aburú kan tó bá wà lọ́nà, bóyá àgbẹ̀ ń roko nínú oko ẹ̀, ó wá gbọ́ tí àkùkọ ń kọ kúkúrúkú kó fura pé nǹkan kan ó fẹ́ ṣẹlẹ̀ ni. Bóyá kó yẹ̀ bá kúrò níbi tó wà àbí kó máa sáré lọ ilé. Tí èèyàn bá fẹ́ wọ mọ́tò, tó bá ti ń gbọ́ kúkúrúkú tádìyẹ ń kọ tó sì rí pé kò sádìyẹ kankan tòsí, mọ̀ pé inú mọ́tò tó fẹ́ wọ̀ yẹn danger wà ńbẹ̀. So bí fura yẹn bó ṣe máa ń ṣiṣẹ́ nìyẹn. Bóyá wọ́n gbóúnjẹ kan fún ẹ ní patí, ó wá gbọ́ tí àkùkọ kọ má jẹ oúnjẹ yẹn. So ibi tí aburú tó bá ti fẹ́ ṣẹlẹ̀, àkùkọ yẹn a máa kọ tá máa fi etí ara wa gbọ́. Ẹni tó wá ń sọ̀rọ̀ yìí, orúkọ mi ni Dr. Ọlálékan Sàlámì Aláàfin Ìṣẹ̀ǹbáyé, President fún ẹgbẹ́ Association of African Tradition and Culture. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oògùn òun ni a máa ń gbọ́ lórí social media, àti tó ṣiṣẹ́ àti tí ò ṣiṣẹ́. Etí ẹ bá ti rí pé Dr. Lékan Sàlámì ló post ẹ dákun ẹ máa kọ orúkọ mi sí. Ẹ lè kọ phone number mi, ẹ lè kọ náà sí. Phone number náà ni 08028565188. Ṣùgbọ́n phone number yìí WhatsApp là ń lò fún, kì í ṣe call. Ẹ sì má gbàgbé pé ìdí tí mo fi ń ṣe àwọn fídíò yìí òun náà ni láti polówó fún wa pé ẹgbẹ́ kan wà tí a dálẹ̀ nílẹ̀ Yorùbá tó ṣe pé ó ti ń ṣe bẹbẹ tipẹ́. Òun náà ni ẹgbẹ́ tí mo dárúkọ ń sìn, Association of African Tradition and Culture. Ní tá máa ń ṣe inú ẹgbẹ́ náà ni pé in tí wọ́n bá mọ̀ tó lè ṣiṣẹ́ tó ti dánwò rí àbí tẹ́nìkan ti dánwò rí létí ẹ̀ tó bá fi sílẹ̀ nínú ẹgbẹ́, tẹ́lòmíì náà mọ̀ tán ti dánwò, òun náà fi sílẹ̀ nínú ẹgbẹ́, a lè jọ máa jẹ àǹfààní ara wa. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n preach ẹ̀sìn òyìnbó fún, tó ṣe pé bọ́n ṣe preach ẹ̀sìn òyìnbó fún, àwọn ìwé tó yẹ kó ṣe láǹfààní ó ti dáná sun, ó ní torí òun gba ẹ̀sìn. Tó bá darapọ̀ mẹ́gbẹ́ wa, àwọn nǹkan tó ju tó wà nínú ìwé yẹn lọ wàá padà bá pàdé. Ìwọ wòlíì tó ṣe pé onígbàgbọ́ nù ká máa lo ewé àtegbò, iṣẹ́ yá.
ẹ̀yin àfáà tẹ́ nígbàgbọ́ nínú ká máa lo ewé àtegbò iṣẹ́ ti yá báyìí, ẹ gbìyànjú kẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́ tí mò ń sọ. 5,000 naira oní registration àti ID card, torí ẹgbẹ́ ta register lọ́dọ̀ ìjọba ni, ẹgbẹ́ tí ìjọba approve ni. Ibi tẹ́ wá ń gbé kò ní kankan ṣe pẹ̀lú ọ̀rọ̀ pé ẹ fẹ́ darapọ̀ mọ́ ẹgbẹ́. Kò síbi tó wà tó lè darapọ̀ mọ́ ẹgbẹ́ náà. Kódà a ní mẹ́mbà nílùú òyìnbó, a ní mẹ́mbà tó wà ní India, a ní mẹ́mbà tó wà ní London, a ní mẹ́mbà tó wà ní America. So ibi tí wọ́n wà kò wá lè jẹ́ problem fún wa tó bá ti darapọ̀ mọ́ ẹgbẹ́ wa. Ìlú tó bá ṣà ti wà tí WhatsApp tó bá ti débẹ̀, a yẹ pé wọ́n náà lè kópa nínú ẹgbẹ́ yìí. Àṣà ìbílẹ̀ òun là ń gbéga nínú ẹgbẹ́ náà, kì í ṣe ẹgbẹ́ òkùnkùn, kì í ṣe ẹgbẹ́ awo, bẹ́ẹ̀ sì ni kì í ṣe ẹgbẹ́ ìmùlẹ̀. Á dára fún wa o.